السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، إله الأولين والآخرين، والصلاة والسلام على أشرف المرسلين سيد الكونين والذكرين وإمام الحرمين، وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أكيولون atọrọkẹtọrọgẹ fún aṣíwájú wa ọ̀gá wa nabi Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ náà ọmọkùnrin lera nabi nìkan kó máa bá wọn ra lẹ́rẹ̀ kó máa bá wọn sọ̀hábà àwọn tábì èdè gbogbo àwọn àfọ́ àwọn apáta tán ti lọ̀bẹ̀ láti rẹ̀ bàbá sheikh adam abdullahi ali ilori, bàbá sheikh kamaluddin al-adabi, bàbá sheikh abu haji, bàbá sheikh suleiman abdullahi, bàbá sheikh abdulfatah yasin, èdè àwọn afẹ́ ẹnì kọ̀ọ̀kan àti gbogbo àwọn táwọn wò wá. bẹ́ẹ̀ ni àwọn kí àwọn tó kù fún wa lókè pé àfáwà àgbà ọ̀nà ọ̀gá wa ní ma'alil mudir sheikh habibullahi adam abdullahi al-ilori al-khalifatul hakiki, àlékún ẹ̀mí gbogbo àlékún àlàáfíà ọ̀rọ̀ bá àjogún rẹ̀ fún èdè gbogbo wa pátá tá ń wò mí àtàwátà tó máa wò wá tí a ní insof tọkàn wá sì dá ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run orí àjẹǹjẹ tán ọmọ bá wa. eléyìí ní ṣókí torí pé kọ̀nà tuta wà ní social media yìí àgàgà láàrin àwùjọ àwa mùsùlùmí ó ti di irinṣẹ́ ìsọ̀rọ̀ gbèsì, ó ti di irinṣẹ́ ìsọ̀rọ̀ gbèsì. Abuse púpọ̀ nípa lílò rẹ̀. Àwùjọ wa kọ́lọ̀n kó bá wa tún sí bẹ́ẹ̀. bọ̀tẹ́ kan bá ń bàjẹ́ àìsábà ara àwọn èèyàn kan kún dìde kún jáde kún sọ kí ni view wọn kí lè àlàyé wọn, àmọ́ bí nǹkan bá bàjẹ́ tán wọ́n wá ṣẹ̀ṣẹ̀ máa bọ́ta ní bọ́ta ẹranko tààrà ìnílà káyì. A rí fídíò kan tí ń já rìnrìn tí ń go viral. wọ́n ní chairman community kan ni ló ń sọ̀rọ̀ yẹn, ó wọ aṣọ white. wọ́n ní chairman community kan láì ní fi nǹkan kan torí àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n máa ní tabanibéjò ṣe máa gùn la ṣe máa dáná àfàìmọ̀ ká má sọ̀nà sí pẹ̀tẹ́ẹ̀sì. ìtumọ̀ rẹ̀ ni pé tàbá ní bí bàbá yìí ti gọ̀, bí bàbá yìí ò ti lẹ́kọ̀ọ́, bí bàbá yìí ó ti dàgbà sókè níbi àgọ̀ ní ká fi fún lésì. wọ́n tún mọ̀ wò àwọn tí ó jẹ́lẹ́sìn mi ọmọ wò wá pé bó làwọn mùsùlùmí ṣe ń ṣe báyìí torí àrí bàbá àwọn rí láyé pé ẹni báyìí ń hùwà gbéraga, ẹni báyìí ń sọ̀rọ̀ tí ò da, ẹni báyìí ń hùwà aláìlẹ́kọ̀ọ́ kó rí pé sákèsí. èèyàn tó fẹ́ jọyìn rọ́bítọ̀ tó mọ̀ pé inú ara rọ́bítọ̀ náà àwọn àfàlẹ̀ Yorùbá lòun tó jòkó ti mufti kan tí rọ́bítọ̀ mọ̀ sí tó ní ẹ̀yin gangan ni original mufti. tàbá tó rí mufti means a counterfeit, ẹ̀yin gangan lẹ́ ń ṣiṣẹ́. adúpẹ́ tán bá ní mufti dà mufti lẹ́yìn yìí, kọ́dà bá ẹ bá fẹ́ wé láwà ní ẹ má wé nílọrin, ẹ wé lẹ́kọ̀ọ́. ẹranko yìí kò jáde, òpònú àgbáyé ò jáde, aláìnílàáká ìtọ́fẹ́ mi kóhun ti gbé ebó òun ti lẹ́kọ̀ọ́ òun nìkan jáde, èdè lásán. ó ṣe wá ní jẹ́ pé àwọn tó sọ̀rọ̀ sí wọn ṣẹ̀ fún àjòkó ipò fẹ́ máa bá wọn ṣe. ìjáde sọ̀rọ̀ pa pé òríjìnà mufti kan ni èyí tí wọ́n yàn òun nì tọ́bàlú kan yàn òun nì. ìjáde ìtumọ̀ rẹ̀ pé ó kún lọ́wọ́ ó dúró tí èèyàn ti ẹnu. ó ṣe ni tó máa wá dúró lérí pé ọmọ lọ rọ́bítọ̀ lẹ́yìn ìgbà tó ti fi hàn pé kangaroo rọ́bítọ̀ ni kangaroo mufti wọ́n yàn ń bẹ. ẹ jẹ́ máa fìbẹ̀rù Ọlọ́run bá sí. àmọ́ mo wá ń ṣe mọ̀ pé ìlú yìí dàgbà sókè, ìlú yìí ti wà ti pẹ́nu Islam. àwọn tó wá gbọ́ kéwúyé ń bẹ́ńbẹ́, àwọn tó wá jẹ́lẹ̀kọ́ ń bẹ́ńbẹ́. ó ṣe ní jẹ́lẹ̀ yìí náà jẹ́ chairman. ó wà ní wọn padà wá rí pé wọ́n ní chairman community kan ni. a sì rí inú àwọn asar tó ń sọ fún pé kayfa ma takunu yuwalla alaykum kayfa ma takunu yuwalla alaykum. ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti rí, bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn jágbajàgba, ẹni tó lọ́wọ́ yàn fún yín náà tí ó padà máa darí tí ó jẹ́ chairman èèyàn jágbajàgba náà ni ó jẹ́. èèyàn yẹ̀yẹ́ náà ni ó jẹ́, aláìnílàákàyè náà ni ó jẹ́. torí tí community bá dá
tí community bá dá tó bá jẹ́ community ẹ̀sìn wọ́n sọ fún wa pé kó tó di pa dá síbi ọ̀rọ̀ kan o ẹja wádìí o ìjà akunfọ́ àsìkò bìnnà báyìí fatabayyanu ẹnu tabayyun tí Kùránì sọ fún wa pé ká wádìí ó ní pé ṣé mùdírù sọ pé àwọn fẹ́ yọ ìmáàmù ìlú yìí wọ́n fẹ́ yọ kò sọ̀rọ̀ yìí yọ ń bẹ̀ wọ́n sọ fún wa pé ẹni tó bá mú wa ẹ béèrè pé kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ni pé ní last year tí wọ́n fẹ́ ṣe conference yìí ìmáàmù yìí wà kọ́dọ̀ ó ní màkọ́là tó wá present táwọn mùdírù tẹ́wọ́ gbà á kó ṣe tó di pé ọlọ́wọ́ dẹ òun ọmọ present màkọ́là òun fẹ́ rí bàbá Lágége ọlọ́lérí wọn nulẹ̀ nípa pé mo ti àtáàkì rí mo ti bu irú mùdírù sọ pé kò sẹ́ntún ò lè bú bó ti yí ọmọ ń gbà Ọlọ́run nìkan ló lè foríjì ẹ̀dá ó sì ní màkọ́là ó present ẹ̀ nínú àṣẹ ìmáàmù rọ́bítọ́ ìmáàmù ìlú náà tó náà represent ìlú rẹ̀ ní rọ́bítọ́ ó ní màkọ́lá ó gbé wá ọkà ó present ẹ̀ kálùkù lórí ìgbà tó yá wọ́n ṣe program lọ lójú agbo wọ́n tó ń sọ pé láti ìlú ní ìmáàmù kánà tó ń bẹ mùdírù recognize ìmáàmù yẹn torí wọ́n dúró lérí pé a ṣe máa rí ìmáàmù méjì tó mọ̀ sọ pé ìmáàmù Jamiu náà lòun nílùú méjì mùdírù recognize ìmáàmù Habibullahi mùdírù recognize wọn last year ọ̀gá tó tún sọ lọ́dún ní ìgbà tó sì kú o ń bẹ́ ló di pé ní wọ́n padà wálé ó bẹ̀rẹ̀ sí ṣe nefak a mọ̀ bá pé mo máa yé wọn ni yí mọ̀ díríbù yẹn bí Messi bàbá bambi ẹgbẹ́ yìí ẹ̀ tó bambi ẹgbẹ́ yìí mo máa yé wọn ni tàmá yóò wọn ti pọ̀ jù kò ní sabat ẹni rẹ̀ sì bọ̀rọ̀ ní sabat pé gbogbo dúró sí gbogbo wà àwọn tó pera ní Salafis 1990 wọ́n ti rí pé àwọn tó bá ti gbó Sufi o kèfèrí ni wọ́n ìwọ yìí náà máa jọyìn wọn ẹjọ wà papọ̀ ó tún lọ lé bá àwọn kìnìún ẹsẹ máa jókòó ti kèfèrí mùdírù recognize Imam Habibullahi ní last year eléyìí náà lọ wá òun náà ló present màkọ́là òun náà lọ ka nǹkan wájú bàbá Lágége òun náà ní rọ́bìtọ̀ mọ́ ó sì délé padà ó di pé gbogbo ṣe rọ́bìtọ̀ ọ̀ndàrú nínú rẹ̀ náà ni mufti tí wọ́n yàn ń sọ̀rọ̀ against mufti ipe ṣe mufti nù mufti kangaroo nínú ẹgbẹ́ tó lọ bìlọ́ǹgì sí ẹjá fi bẹ̀rù Ọlọ́run ẹ̀rọ kó lọkùnrin tó sọ̀rọ̀ yìí sẹ́ àwọn ọlọ́fẹ́ máa dé sọ̀rọ̀ máa sọ̀rọ̀ èbó àmọ́ bẹ́ẹ̀ bá ti rí bí bàbá bá ti rí wọ́n ní wọ̀kúlù iná ìbílẹ̀ sí fi ìyàndọ́hù omi ò ní kọ́lọ̀ ilẹ̀ tó bá bọ́ sí ilẹ̀ òun náà ni ó change kọ́lọ̀ rẹ̀ bọ́mọ òun ti rí báwọn tó bí ti rí nù ní ọ̀wọ́ ọkùnrin ẹranko yìí ọ̀kọ́kọ́ wo ọjọ́ erí kó wo ìbáṣẹ́ gbọ́ òwò ìjáfa sẹ́mùdírù ibi tí wọ́n fẹ́ ṣàlàyé lálàyé fún ẹranko tí ọ̀wá tàbá yùnù yìí mùdírù ọ̀wá sọ pé àwọn yọ ìmáàmù tó pèrè ní ìmáàmù ìlú Jamiu gangan àwọn láwọn yọ tí wọ́n sọ ni pé rọ́bìtọ̀ odò lérí ẹni tí ìmáàmù bá present àbí tí ọba bá present kò sí tó jẹ́ bàbá Lágége ọ̀sọ́ because gbogbo ṣe rọ́bìtọ̀ lẹ́ni yẹn ń dàrú gbogbo ṣe rábítà ní ń dàrú ó lọ ń bá wa ṣe nǹkan kan náà ni wá ó ń sọ pé Markaz kò lákìídá àkídà àbí ọgbádùn àkídà tó sọ yà ó tún lè claim kọ́ ọmọ Markazi ni ọ́ àmọ́ ká má tara wa o máa dùn Ìbàdàn yìí o àkídà àwọn lọ́gbádùn jù wọ́n wá sọ fún ọ pé laysa kullu hasanin hasanan wa laysa kullu qabihin qabihan gbogbo tó bá dà kọ́ da tán ọ̀rọ̀ àwọn tó dánú ọmọ Markaz ọ̀rọ̀ àwọn tí ò dá bẹ́ẹ̀ náà ni máàdù ọba àwọn tó dá ọba àwọn tí ò dá ṣe bá ara ọmọ máàdù tó lọ sí Oríyọmí Hamzatu tí wọ́n bẹ̀rẹ̀ pé àfa àwọn náà ń fọtí lọ́sẹ̀ tó sì ní bẹ́ẹ̀ ni ń fọtí lọ́sẹ̀ kọ́dà yín tó ń lò lára wàláhí ṣé kí n máa parọ́ ni ó sì sọ pé ìríjí máàdù lòun fídíò rẹ̀ gbọ́ fàyọ̀ ń bẹ̀ náà tọba wa ọmọ Markaz kan ó lè ṣe bìnà hukumul fari ala al-asli aw bìnà hukumul jusi ala al-kulli kọ́ wọ́n màkà kọ́ dọ̀tí bóyá ìwà lé wọn ní bẹ lára rẹ̀ kọ́ wá gbé lérí gbogbo Markazi bóyá Markazi kan ó wù àbàjẹ́ kan ní ó wù àti ọ̀dà kan kọ́ wá sọ pé gbogbo Markaz complete ní ọ̀dà Islam mamnu wọ́n gbé ìdájọ́ bá wọn ni
irú rẹ̀ náà ní ẹwọ́rú máa dùn ní bó ti dá tó nì káwárẹ̀ nìkan kọ́ ní òun ń fọ́ kí lọ sẹ́ kọ́dà ayé tó ń lò ó lálẹ́ yìí wàláyé ṣé kí n máa parọ́ ní ìjálẹ̀ kí ló kan kálukú pẹ̀lú ìgbésí ayé rẹ̀ ìríjì máa dùn ní mi sáà lè wá gbèdájọ́ ọkùnrin onìkan hukumul fardi ala al-jama ìdájọ́ ẹnìkan ká wá gbélé jámù pé máa dùn kìí ṣe lè kéwù gidi ẹ wo product wọn ìmáàmù yẹn wá lọ lé kéwù ní wọ́n lọ lé sọ ń bẹ́ẹ̀ ní pé tó bá nílé ké tó ní àkídà tó gbádùn máa dùn yìí ni mọ̀rìkàsí níbi àwọn mọ́kámọ́ tara wa àlákídà tó dá bẹ́ẹ̀ la ilaha illallah subhanallah muhammadu rasulullah ìwọ tó ọjọ́ ọmọ mọ́rìkàsí ní máa fi sẹ́mọ̀ lára àwọn tó láwọn lọ sáláfí wọ́n láwọn ti pàdé òótọ́ ṣebí ìmọ̀ kan ló ké tó fi padà wá dàgbà mọ́ káwọn àgbọ́yé tó ké tọ́lọ̀ fi mọ́ ìwọ tó ọjọ́ ìmọ̀ mú yìí ọlọ́run sàfi ọmọ náà àbíbẹ̀kọ́ ni àwọn tó mọ̀nà bí rẹ tí wọ́n náà mọ̀ pé kọ̀ǹfàmù wọ́n mọ̀nà ṣebí àlùbáríkà bí tí wọ́n náà ti kẹ́ òpìlẹ̀ ló fi ọmọ náà ó sí níbi ẹgbẹ́ kan ó sì mọ̀nà ó wà yin ẹgbẹ́ tó wà tó fi mọ̀nà ní òní yin ẹgbẹ́ míì tó bá wọn náà lójú ọ̀nà mọ̀nà aráyé mo fẹ́ kẹ́ gbọ́ yé ṣé mùdírù wa sọ pé àwọn yọ wọn láwọn yọ mọ bẹnu rọbítọ kọ ọmọ wùwà nefak wọn láwọn faramọ́ náà sọ pé kàkà tí ọmọ wa fi ṣe bẹ́ẹ̀ àwọn faramọ́ ntọ́ bá jẹ́ ntọ́ bá àdúbá yàn wọn láwọn yọ wọn láwọn yọ ṣé babalágé sọ pé àwọn lè yọ mọ́mù ni kí ló kàn án pẹ̀lú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kí ló kàn án pẹ̀lú ọ̀rọ̀ ìdarí ibẹ̀ wọ́n ní torí kò kọ́ ẹni yìí wọ́n faramọ́ wọ́n sì accept ẹ̀ àmọ́gbà tó kúrò nínú prógámù tọdún tó conference ọdún tó lọ ó bẹ̀rẹ̀ ní fact ó tún lọ ilé kéwù kan ní Ìwó ilé kéwù tó lọ yìí ìlọlẹ̀ sọ fún ọbẹ̀ ni pé tó bá jẹ́ wípé mo bá ti dàgbà kí tó lọ ilé kéwù nílé kéwù yìí ní bá wá àmọ́ èyí tí dàgbà táwọn òbí mi fi sílé kéwù mi tó bá nínú àkídà o tàwídù ẹ̀yìn yìí nọ́mbà 1 ni wọ́n tàwídù tí wọ́n náà sì ń sọ yìí àkídà tó ń sọ yìí látara márkàsí náà ló ti mọ̀ dúpẹ́ ibi tọ́lọ́ ń bá ṣe fún ọ. wọ́n ní sọ fún wa pé orí àmọ̀ pọ̀ tá a mọ̀ ṣe wọ́rọ̀ fún àmì àbáàdùn fún ọkọ̀ báàdùn darajatin àmọ̀ jura wa lọ liyattakhidha ba'duhum ba'dan sukhriyan wa rahmatu rabbika khayrun mimma yajma'un ó ti náà gbọ̀n jura lọ òun náà ló tó wá sọ fún wa pé wa khudh ma a'taytuka ntọ́mì ọlọ́run bá ṣe fún ọ náà mú wọ́kùn mìíràn ṣàkiri mọ́ dúpẹ́ ọlọ́run ti ní mọ̀rìkàsí lọ gbà kọjá mọ́ dúpẹ́ bí ọlọ́run bá lọ gbà ní fáàkù ní ṣe náà lẹ́yìn ìgbà òní a máa takò maulid a máa takò gbogbo nǹkan ó tún lọ maulid ìmọ̀mọ́ ọ̀fà ètò náà lè gba owó ń bẹ́ẹ̀ ṣé nu rẹ̀ ṣé ìyẹn òní sọ́sẹ́ bá ṣe ẹ̀ wá rí gbogbo ìgbà tí ń sọ ọ̀rọ̀ yẹn kẹwọ rí bí jáde níwọ̀ ìwọ tó pẹ́rẹ ní chairman àbúgbò community kan yìí ẹranko ní ẹ̀ o ẹranko láàrin ènìyàn láàrin ẹranko ẹlẹ́dẹ̀rẹ̀ ẹ parí ẹ̀ ẹranko láàrin èèyàn ìwọ chairman wọn bí ẹ bá ti wù ọ́ náà yóò ti mọ̀ pé kẹ́wò sínlẹ̀ kan lọ rinrin èbó lọ fẹ́ máa fi sọ̀rọ̀ àbòsínú ẹnìkan wọ́n sọ̀rọ̀ kan ó ní àfa kí ni wọ́n fẹ́ pè dájọ́ yìí àwa Yorùbá nílùú Ìlọrin yìí náà lákúra àjọ ọlọ́run sì sọ̀rọ̀ fún kálukú kọ́lé ààrẹ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọn á ní afẹ́ máa ṣe community nígbà community wọn abẹ́rẹ̀ tó di pé àwọn ń dáwó jọ wọn á ní àwọn fẹ́ change community yìí o èbó la máa fi sọ̀rọ̀ èbó la àwọn máa gbogbo ẹjọ́ bá náwó sọ̀rọ̀ nínú community ilẹ̀ Yorùbá ń lọrin bì owó ẹjọ́ bá sọ̀rọ̀ èèbó ni ẹni pé wọ́n ti fẹ́ ṣàbòsí àmọ́ Kùránì ti sọ fún wa pé wa kadhalika nuwalli ba'da az-zalimina ba'dan bima kanu yaksibun bẹ́ẹ̀ ti máa rí àwọn alábòsí tó mọ̀ kúnra wọn lọ́wọ́ nìyẹn bí wọ́n ti máa dúró tira wọn nù wa kadhalika nuwalli ba'da az-zalimina ba'dan àwọn apá kan alábòsí wọ́n ti máa kúnra wọn lọ́wọ́ nù tí wọ́n bá rí àìdá èèyàn ara wọn ò ní sọ ṣùgbọ́n tán bá rí tẹlòmíì òun ni wọ́n pariwo
ẹ pẹ́ ní ìsàkèsí pé ìmáàmù ọ̀bọ̀rọ̀ ní nifaq ọ̀bọ̀rọ̀ sí ṣe bá náà mọ sábàbù nùsùlù suratul munafiki asa mọ sábàbù nùsùlù ẹ pé suratu kan náà pẹ̀lú suratul munafiku kí ló bí irú ẹ̀ náà ni wà nifaq náà ọkùnrin yìí ń wo lọ́jọ́ máa sọ fún wa pé gbogbo àwọn àgbà kan yìí tẹ́lẹ̀ tó atrocity tí wọ́n ti ń kọ́mìtì ọ̀wárì kankan sọ pé àwọn odidi ìmáàmù lù ló ní nifaq ló ní takabbo ló ní tajiruf tó wà lè sọ̀rọ̀ yàkàyàkà ṣàkọ́ọ́sí kó ọmọ jáde ni nínú ọ̀rọ̀ rẹ̀ ṣé irú ìmáàmù yẹn ṣé ni ń pé ní ìmáàmù ṣé ìmáàmíyà rẹ̀ pé orí kankan sọ lérí ẹ̀ ọwọ́ ń gbé tí bàbá Alágége ọ̀sán wọn ni wọ́n fẹ́ yọ táwọn sọ pé wọ́n fẹ́ yọ táwọn sọ pé wọ́n ní kò ní kírun jímọ̀ táwọn sọ pé kò ní jẹ́ wọ́n ní èyí tó fi àwọn ọlọ́kàn balẹ̀ ni pé àwọn ò lè mọ gbé kàkà àwọn fi ọmọ àparò sábẹ́ ìwà àparò sílẹ̀ ní ń wù ìwà nifaq ìwà máa kó mi bọ́ọ̀bì mọ́ níbì kan mọ́ ní pàtó mọ́ lọ mọ́ bọ̀ mọ́ ṣàbòsí mọ́ gbọ́rọ̀ kí ìwọ wárìrì sọ pé ìmáàmù ìwọ ẹranko lọkùnrin chairman ní pé walasta bil hakami turdo hukumatu irú rẹ̀ kí ọmọ bá wa sọ̀rọ̀ táwa tẹ́wọ́gbà torí wọn náà nílábò sínú ò lẹ́kọ̀ọ́ ọ̀dàgbà ọ̀dánú ọ̀nbẹ́ tó ju ọ lọ sọ̀rọ̀ bí ìgbà tí la ilaha illallah muhammadu rasulullah ẹranko ni èsẹ̀ ń tàtẹ̀ ọgbà torí pé èsẹ̀ hakam olùdájọ́ kan tó rọ hukumatu tá a yọnu sí tàtẹ̀ ọgbà tó bá ń wí wálẹ̀ asìlì èsọmọ̀ ìpìlẹ̀ wálẹ̀ azìráì ò nílàkàì wàlìjádàl ọmọ bẹ́ẹ̀ tí tún sọ̀rọ̀ tí kò á ní sọ pé wajadilhum billati hiya ahsan orin ni o walasta bil hakami turdo hukumatu wálẹ̀ asìlì wàlà azìráì wàlìjádàlì faraza ó kọ́ sọ̀wọ́ ẹnìkan tó gbọ́ yányán ó kó jọ ni mo wá rí pé ọba wẹlé ìmú nǹkan sọ èbó lásán ìrántí mùdírù sọ pé àwọn fẹ́ yọ kí ló àṣẹ wọn bàbá Alágége ń sọ̀rọ̀ tí ó pín sí wọn èyí ó ṣe máa gbé ọkà kó fi ọmọ àparò sábẹ́ kò síbi tí nífàkú bá fẹ́ wọ̀ láyé tí ò ní dàbẹ̀rú ẹlẹ́lẹ́ wo suratul munafikin kọ́dà Abdullahi ibn Ubay ìjọ tí àṣírí rẹ̀ tún yẹ́yẹ́ pọ̀ gẹ́gẹ́ ní àgbà àwọn munafiki Kùránì tó àwọn nǹkan tó wá ń pèpè lọ́lẹ̀ bá nẹ́bí àṣírí rẹ̀ ti tú sá nẹ́bí lọ́wọ́ o torí ẹni asúra yìí fi sọ̀kalẹ̀ o ó tún gbẹ̀rí náà ni ní Kùránì sọ fún akúbọ̀ ìzá kí ilẹ̀ làwọn tààlà ó ipe tó bá sọ fún wa pé tààlà ẹ padà wá bó tún wà ìwà yìí ni ò lè sẹ́kù mẹ́ máa bọ̀ yastaghfir lakum Rasulullah wákà nẹ́bí ọwọ́ gbọ́n tààrà àforíjì lọ́wọ́ òròhó sàwọn wọ́n tó mẹ́rí náà ni ìwà nifaq lógun yẹn ìwà nifaq ìmọ̀ ni wọ́n wà àìnà àǹtà ìwọ ọ̀pọ̀nú ìmọ̀ lọ wà ìmọ̀ ni wọ́n ń gbé àdúgbò lọ wà nígbà tí ẹni fi backbite káàkiri máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ìwọ òun náà lọ sọ pé súfì ọ̀dà òun náà lọ sọ pé mòlúdì ọ̀dà òun náà ní tó ń lọ bẹ̀ Kùránì sọ fún wa pé atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba fala ta'qilun ẹ sì máa sọ fún àwọn èèyàn pé ẹ má ṣe nǹkan báyìí tátùn abá pé wọn náà ń ṣe ń bẹ ń lọ bẹ̀ ó tó lọ lè gbọ́ owó nínú mọ́lúdì lẹ́yìn ìgbà tẹ́ sọ fún wa pé gbogbo tó bá ti wá látọ̀dọ̀ ń súfì o kò ṣe bẹ́ẹ̀ ìwọ́n sì ti ọ̀pọ̀ ti di sáláfí kí lọ fẹ́ máa lọ lè ṣe rọ́bì tọ́ àwọn arábìtọ̀ wá sọ fún yẹn pé àwọn ọ̀gbà kò sí ẹni tí rọ́bìtọ̀ lóhun ọ̀gbà sàtì ní ìsọ́ọ̀f ẹni yóò ní ìsọ́ọ̀f náà ìwà Islam sí lọ́wọ́ rẹ̀ akhlaqu rasul kò sí lọ́wọ́ ẹ̀ tó wà níbi ẹsẹ̀ nifaq kẹmọ́ báyẹn bì kan àmọ́ bí wọn náà bá jáde tó bá kún wọn a lè ṣe mọ̀ ọjọ́ àwọn tó bí ọ chairman community
wọ́n pé bí ìlú ti dàgbà tó nu mímọ́ wà rí yẹ̀yàn sáwọn èèyàn yẹ̀yẹ́ ní gbàdúgbò òun ni sáwọn aláì chairman community chairman Muslim community lọ́wọ́ gbọ̀ báyìí ní ọ̀hán làkà ìbáyìí ní ọ̀hán mọ̀rọ̀ dá sí báyìí ní ọ̀hán gbọ́n tí ń lọ́nù ìlú ọkàn rí ipò wọn ní fọ́nrá fídíò kan jáde o ó sì sáré ṣe bìnà òkú lérí ẹ̀ ń sáré sọ̀rọ̀ wọn ni wọ́n yọ wọn náà gbọ́n tó sọ́nbólú tí rí wọ́ọ̀dù wọn ni wọ́n yọ kó sì wá gbé ọ lọ kóòtù wọ́n mọ̀ bẹ̀rẹ̀ pé ọ̀dà kọ pé yíyọ ẹ̀yìn tí sáà rò pé wọ́n ni wọ́n yọ ẹni yìí o níbo ló ti gbọ́ mi wọ́ọ̀dù ẹni. àfa àwọn àgbà ọ̀gá àwọn àgbà babalágége tẹ́wọ́ gba ìmáàmù yìí àzẹ ìmáàmù nùlú ó sì jọ sọ̀rọ̀ wọ́n jọ ríra wọn ó pírẹsẹ̀ntì màkọ́lá rẹ̀ wọ́n jọ ṣe prógámù ni ìgbà tó délé tẹ́lọ́ bẹ̀rẹ̀ sí máa ba gbogbo sẹ́ẹ̀bẹ̀ jẹ́ ṣé ìwọ náà lè tẹ́wọ́ gbarú ẹni bẹ́ẹ̀ kọ́ dá kọ́mpìnì kalẹ̀ kọ́ ọmọ arẹ́ nìkan kọ́ mọ́ dasẹ̀ rẹ rú. kọ́ mọ́ dasẹ̀ rẹ rú ẹni tó bá dasẹ̀ rú yóò wà lọ́tọ̀ ẹni tó bá tún ṣẹ̀ṣẹ̀ yóò wà lọ́tọ̀ ni wọ́n máa ẹgbẹ́ àfàkẹ́rẹ́ wọn ni wọ́n máa ń náṣu ilà ámìlà ni bá ti rí àwọn èèyàn méjì náà ni wọn òṣìṣẹ́ méjì wọn náà fàámìlú ẹnìkan yorùbá tèrò mọ́ yóbùnà ìtẹ́nìkan bá ń mọ lòun fẹ́ wó eléyìí fẹ́ wó ni náà àbí òun fẹ́ tún ṣe àwọn kan fẹ́ tún tẹ́nìkan mọ́ ṣe irú ẹ̀ làwọn bàbá tẹnu wàá kàrò yorùbá tèrò mọ́ yóbùnà èyí tí wọ́n kọ́ kalẹ̀ lẹ́lẹ́yìí fẹ́ wó èyí tí wọ́n kọ́ kalẹ̀ bọ́ọ̀lù yóò ṣe ní ọmọ nínú ẹmẹ́mbà yàn tí ọmọ dàyàn wọ́n du àgbà oríjìnà mufti lélẹ́yìí kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ wú yẹn lọ lè wú lẹ́kọ̀ọ́ èyí ò ń gan ti ba mọ́ ní adù rẹ̀ jẹ́ ipe kí ló tó wá fẹ́ lọ lè ṣe nínú last time a lè ṣekọ̀ sẹ́ńtà lè gbára tìǹù ẹni tí ọba ṣe déédéé làákà ìtì wa tọ́ ẹ pé tí ọba jọ ń súnfì ká mọ̀ pé ó ń súnfì ni rọ́bìtọ̀ sọ pé gbogbo àkídà ẹgbọ́n wọn pè ní rọ́bìtọ̀ tẹ̀lé ahimma wal ulama ọba àjọ súnfì ó lè wà ń bẹ ọba àjọ súnà ó lè wà ń bẹ but àwọn eléyìí ìdí àwọn súnà làwọn ń ṣe àpèmọ́ra súnà kò sí wa sálàfù lọ́wọ́ wọn ká pe àgbàlagbà ló kọ ká já personality yàn ká má tìtì topic yàn má ká má tìtì personality ẹ̀kejì ká má yẹ̀yẹ́ yàn àtọ́n ìsìlámù takotọ́ àánú ìbẹ̀rẹ̀ àwọn eléyìí ká má sọ àsọtán ọ̀rọ̀ sí yàn ìsìlámù tako síbáà ká má sọ̀rọ̀ sí yàn ìsìlámù tako ìwé ẹ̀ náà làwọn eléyìí sẹ́wà pé wọ́n ní àlùsùn náà lógo làwọn eléyìí in hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzalallahu biha min sultan ó kọ wọ́n sásá bí ó kọ wọ́n fi di bloggers wọ́n fẹ́ máa fi gbowó lọ́wọ́ yẹn ni Kùránì sọ fún wajadilhum billati hiya ahsan tó bá rẹ̀ nìkan tó bá sọ̀rọ̀ kí tí ọba ṣe déédéé tiẹ̀ tí ọba sọ tiẹ̀ sọ billati hiya ahsanu manhaju sálàfù ní ó lò àwọn eléyìí ebú wọn bú Kùránì sọ fún pé ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana hikma àwọn eléyìí sọ́lẹ̀ Kùránì tó sọ pé wa man yu'tal hikma faqad utiya khayran kaseeran hikma yẹn Kùránì ó bùkátà lànàbí fi sọ fún pé al hikmatu dalatul lil mu'min hikma yẹn kí wọ́n apply knowledge kí wọ́n apply IQ síbi gbogbo wisdom sí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ìsìlámù bùkátà àwọn eléyìí sọ́lẹ̀ àwọn eléyìí bìlífù pé àwọn ò lè rí ilé àwọn ọmọ àwọn ò lè rí ilé àwọn kọ́ àfi káwọn owó tàwọn àná ló fi di kí wọ́n sọ̀rọ̀ sí Sheikh Adam wọ́n sọ̀rọ̀ sí gbogbo èmi àwọn àfá ẹ̀sìn ṣé àwọn eléyìí náà wá pè ní alùsùn náà àwọn tó ti sọ̀rọ̀ àwọn di bloggers mo sọ̀rọ̀ àfá mi prof doctor mi ọ̀gá mi kan tó ní òun sọ iṣẹ́ wọ́n sọ ìjọba wọ́n sọ odidi ìjọba alẹ́ ìjẹ́ odidi ọba alẹ́ ọba téèyàn lè rí owó ọba tó yẹ pé àwọn ọba tó jẹ́ nìsín owó tẹ́ make ẹni yìí sì lóhun sọlẹ̀ kí ló tó fi sọlẹ̀ wọ́n ní ọkàn ọba tó lọ yọ jẹ́ ẹ̀kejì yọ pa ajá fògùn níta gbangba ó ní mo sọlẹ̀ kí ló pẹ̀lẹ́ ìsúnà kan bàbá Lágége tó bùn ní odidi owó birthday tó ní àníṣe afẹ́ fi kún rọ́bìtọ̀ yìí náà níṣẹ́ kí ló pẹ̀lẹ́ yìí ò ní sáwọn eléyìí lè ṣe ìbẹ́ nìkan lọ́lọ́yìn lórí fọ́tò ọ̀dà tó tún ní ẹmọ ẹ̀yà tó tún ní fọ́tò ọ̀dà ó sì bẹ̀rẹ̀ rábá ọgbà fọ́tò àwọn ọ̀yà fọ́tò ọgbà ìyá láyẹ̀ owó wọlé kí lè rí tó fi ṣe nínú ìlú ẹ̀ tẹ́nìkan àdàlà káyìí rí tí ọmọ á fi àkúwà ọ̀rọ̀ ẹnu nìkan tí ọmọ á fi dàgbésí ayé ti ń rú
al-aqwal faqat bila af'al ọ̀rọ̀ ẹnu nìkan lẹ́ máa tẹ̀lé ní tẹ̀lé sẹ́tọ̀ náà sí wọ́n á sọ fún wa pé kí ló tó bí afọ́tọ̀ ní àwọn ọmọ pọ̀ ìyá afọ́tọ̀ kan ní káwọn dúró wọ́n sì ní káwọn mú káwọn àfi pẹ̀pẹ̀pẹ̀ irọ́ kẹ́sìmọ́ bá wà irọ́ tó fojú hàn ta ló lè ṣe tí bàbá Alágége ṣe òní wípé agbé nǹkan ìkalẹ̀ fún ẹgbẹ́ yìí kí ló wá pé èèyàn sẹ́kẹ̀ ṣe súnà ala irtifa'i kalimatillah wa kalimatullahi hiya al-haqqul a'la kò sí tọ́bẹ̀ fi ṣe torí kí bẹ̀ wọ́n sàtúnfi ga náà ni èèyàn ṣe inú ọgbà Markaz wọ́n ṣe dé bí wọ́n ṣe dé òní wọ́n fi àtúnná ọyá rọ́bìtọ̀ ẹja tó máa wá dáwó bẹ́ ẹja tó máa ná personality rẹ̀ ààrẹ nìkan wá láwọn ọmọ kan ẹ̀sà òkè wọ́n ń pariwo pé mùdírù ti sọ̀rọ̀ di chairman ta ló ní control ta ló nínú vools tó lè sọ̀rọ̀ ta ló ní gba owó wọlé ta ló ní personality rẹ̀ tí ó darí rọ́bìtọ̀ tó ju personality bàbá Alágége lọ àwọn mọ̀tẹ́nìkún òbí mo wá chairman yìí wàláì ìròyìn orin yẹn ó parí ẹ̀ pé wọ̀lẹ́sítà èsè bìlàhákà èsè olùdájọ́ kan tó rọ okùn mọ́tò tá a fọwọ́ sí ìdájọ́ rẹ̀ torí pé ọ̀wá dípìlẹ̀ èkejì níbo ti rí wọ́ọ̀dù pé àwa yọ ìmáàmù tó lọ sọ́pọ́tì yìí wọ́n ní ẹni tí ó bá jẹ́ pé ìròrí rẹ̀ jọmọ́ tiwa nípa iṣẹ́ àwọn àná bó láṣẹ gbé kẹ́límátò láàyè bí ó ti gbọ́ ti di yíyà làwọn lè yà bó láṣẹ gbé ga láfẹ́ máa ṣe kìí ṣe mọ̀ yí wọn tí ọmọ dípù wa tí ọmọ lọ tí ọmọ bọ̀ tí ọmọ sọpọ́tì wa pọ̀ ń jòkó tí wa lẹ́mìí ní ara tí ẹ̀mí rò ní sí lára wa ni wọ́n ń wí wọ́n sì sọ pé àwọn òwe ni ìròrí yẹn jọmọ́ tiwa èyí tó bá fà á lẹ̀ èyí tó bá fà á lẹ̀ òní kí ló tọ́gọ̀ recognition last year kí ló tọ́gọ̀ recognition last year ìtumọ̀ rẹ̀ nípa eléyìí náà ni wọ́n dúró tí òun náà wọ́n sọpọ́tì but ìgbà wọn kú ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ nifaq sójú rẹ̀ fọ́ ìwọ ọ̀ràn kò chairman community òpònú ó sì láwọn ọmọlé tó máa wọ pé ṣé bàbá náà wọ́n ní wọ́n gọ̀ báyìí ṣé bàbá náà wọ́n ní ọ̀lẹ́kọ̀ọ́ ṣé bàbá náà wọ́n ní òní bíbí wàláhì gbogbo àwọn òròyìn sì parí sáré wọ́n ń pè bó bá wa sọ̀rọ̀ ẹranko ọ̀fẹ́ sọ̀rọ̀ sẹ́ni tó ju ọ̀rọ̀ níbo tí wàá gbọ́ wọ́ọ̀dù remove ọba yìí ẹsẹ̀ ń Boko Haram làwọn ọmọ yẹn eléyìí náà ká dàgbànú kọ̀ dánú inna kabira bila ilmin inna kabira bila akilin àgbàlagbà tí ó bá ti wà tí ó bá ti ní làákàyè tí ó mọ̀rọ̀ dá sí máa ṣúgara òun àtàwọn ọmọ kéèké tó ṣe bí sáwà àmọ́ ọmọ kéèké tó bá ti kẹ́kọ̀ọ́ ó ti jùrú àwọn eléyìí lọ ọkàn dàgbànú kọ̀ dánú wọ́n ń gbé fídíò káàkiri wọ́n sáwọn ní fídíò ní ìwọ́n ní kọ́mẹ́ntì eríṣiríṣi pé àwọn yẹn sọ pé ẹranko bẹ́ẹ̀ bá wí alẹ́ ẹranko àwọn alẹ́lẹ́ àgọ̀ bẹ́ẹ̀ bá sọ dèdèrè wọlé lẹ́yìn àwọn sọ pé wèrè wọ́n tó jáde àwọn kan tó sọ pé wèrè tútù ọ̀dà ẹjẹ̀ ń wá fídíò náà bá padà wá rí tọ́wọ́ sọ wáyé tí ń pariwo nǹkan rant like a bulldog ọ̀rọ̀ rẹ̀ ò dókè sọ́ọ̀tù ló ní òní sọ́ọ̀látù àmọ́ bàbá Alágége bìlífù wọ́ọ̀lù kan wọ́n sì máa ń ṣiṣẹ́ tọ̀ wọ́n èdè kọ́rọ̀ ẹ aláìníláàká ìkan kó dìstọ́pù àwọn torí pé àwọn náà ti gbà pé Kùránì sọ pé wa kazalika ja'alna likulli nabiyyin aduwwan minal mujrimin kò sí ẹni tọ́lọ́run fẹ́ fàdìde tí ó jẹ́ olùdarí tí ó jẹ́ àfáàgbà kọ́dà nínú àwọn ẹnẹ́bí ọlọ́run tọ́lọ́run ní gbé àwọn aláìníláàká ìbí ọkùnrin chairman yìí tọ́lọ́run ní gbé níbo ni ẹ̀dẹ́kọ̀ọ́ bá ń bèèrè pé mo nù ó chairman yìí wá nínú rọ́bìtọ̀ tó fẹ́ join nínú rọ́bìtọ̀ tó fẹ́ ṣe wọ́n yan mufti ọ̀lọ́ ó tún wá rí mufti kanga mufti ìlú kan ó tún wá rí mufti ìlú kan ó tún wá jòkó wọn sọ pé àgbà mufti lélẹ́yìí original mufti lélẹ́yìí kọ́dà bẹ́ẹ̀ bá tún wúyé mufti náà ní sọ́ọ́yẹ́kẹ́ ni wọ́n tún lọ sí rọ́bìtọ̀ wọn ẹ̀yin náà sẹ́kọ̀ọ́ ọkùnrin ẹni yìí gọ̀ọ̀fà lójú mọ́ sọ pé tá a bá níbẹ̀ jẹ́ ó ṣe máa gùn láti máa dáná àfàìmọ̀ kí wọ́n sọ náà sí pẹ̀tẹ́sì ìtumọ̀ rẹ̀ pé bàbá nígbàkùnrin ti gọ̀ ní ká fi fún dé sí àwọn ọmọdé ọkàn máa banújẹ́ ni pé bàbá wa fìlà àkíkọ ẹgọ̀ ká má tààrà ẹni tí ń sọ̀rọ̀ yìí ọ̀parọ̀ ẹgọ̀ ìwé aláìníláàká ìwà àgọ̀ ni wọ́n máa béèrè pé kí ló dé tẹ́ fi sọ̀rọ̀ yín tẹ́ fi gbé ìdájọ́ wa òun ni pé wọ́n bè lọ ni pé tí wọ́n ní bàbá Alágége sọ pé àwọn ọ̀yọ́ ìmáàmù yìí wọ́n láwọn èèyàn táwọn faramọ́ tí ọmọ rẹpẹsẹ́ǹtì Ògbómọ̀ṣọ́ látọ̀dọ̀
tí community bá mú wọn tó bá mú wá tó represent ọbọ̀ kúkú mẹ́ni kankan wọn láti ẹ̀ ẹni yìí náà lára ìmọ̀ ní àṣẹ ìmọ̀ mùlú wọn náà wọn rẹkọdúrà wọn náà wọn tẹ́wọ́ gbà ó ṣe lè délé tẹ́kọ́ bẹ̀rẹ̀ sí máa dọwọ́ rú ó ṣe lè délé tẹ́kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àsọtán ó ṣe lè délé kọ́ máa yẹ̀yẹ́ àyè ibi tó ti kẹ́kọ̀ọ́. ó ṣe lè délé tẹ́kọ́ wọn náà wọn tẹ́wọ́ gbà wọn rọ̀ hábà rẹ̀ ó pírẹsẹ̀ntì màkọ́lá ọ̀kan tó gbé wá ìwọ aláìláka yìí báyọ̀ ọmọ tó máa màkọ́lá ó náà pírẹsẹ̀ntì tó gbé wá nípa ọ̀rọ̀ rọ́bìtọ̀ last year ọwọ́ ń bẹ́ wọ́n jọ ń ṣe náà ní kí ló wá dé tó wà lónìí bá ṣe rọ́bìtọ̀ jẹ́ náà àṣeyọrí tí rọ́bìtọ̀ kọ̀ọ̀kan wá ní lọ́dún ní 2025 òun náà ní mufti kanya mufti ní kéèpọ́dún kéèpọ́sù mélòó kan lọ́rẹ́ tẹ́lẹ̀ yìí ti sọ fún àníwọ̀ tó wà ń bẹ́ẹ̀ sọ́wọ́ ayọ̀kọ́ lọ ẹ̀dàkọ̀ ẹ bá ń bèèrè pé sọ́wọ́ ayọ̀kọ́ lọ rọ́bìtọ̀ yẹn nígbò tí mo pé ẹgbẹ́ òkùnkùn ni nígbò tí mo pé secret court ni nígbò tí mo pé bó ní jẹ́ tó ti mọ̀ pé kangaroo ni wọ́n ṣe ń bẹ́ wọ́n sì padà yan mufti kangaroo kí lọ́rọ̀ lè ṣe ń bẹ́ ẹ̀dàfẹ́ béèrè ó sì wàlá àtàlà àmọ̀ yá àkùmọ̀ hàzà afọ́jú gan ó lè dá ọjọ́ ọ̀rọ̀ yìí ó lè dá ọjọ́ ọ̀rọ̀ yìí lànà ìbísọ̀ fún àlíkìmọ̀ sẹ́rí ẹlòmíì kan dàgbà ni ó lè mọ̀ ní ìkìmọ̀ o wisdom lè mọ̀ sí o ọ wá ní dọ́ọ̀lá tó lè mú mi nítorí kí mùmí ọmọ wá kí ni nítorí kí mùmí ọmọ ṣe kí ni o kọ́ ọmọ wá kí nítorí kí mùmí ọmọ wá kí ni ẹni iná olùrọ̀ náà lọkùnrin tó pẹ̀rẹ̀ chairman community wọn náà wá rí bá wọn nì kò sọ ní mímọ̀ ń bẹ̀ ní sọ́wọ́ wọn fi yàn ni sọ́wọ́ wọn fi yàn ni torí ní gbọ́ ọ̀ẹ́kọ́ máa darí community kan àmọ́ kẹ́nà community náà àyàn mélòó ní bẹ́ẹ̀ Muslim community àbí ọkọ̀ kọ́ wá kúlẹ̀ndé kan àmì ọmọ kúlẹ̀ndé ní àbíwò eléyìí ò ní ráyù kò ní àṣìl kò ní làákàyè tó fẹsẹ̀ múlẹ̀ kò ní pìlẹ̀ kò ní bíbí wọ́n sì yẹn chairman eléyìí ò ní làákàyè wọlé àzìrà yìí kẹsàn án làákàyè wàjádàlù kọ́ mọ́ bá ti ń yanjú ọ̀rọ̀ ọmọ bá ti yanjú ọ̀rọ̀ irú ẹ̀ náà ní sìn lápẹjúwe ọba kan bẹ́nu ìlú ó pèrè ní ọba ìlú báyìí tó bá gbé bá rí mọ́tò rẹ̀ tí ọba gbé jáde yóò gbé pé ọba ìlú báyìí ẹ dákun tani bá fẹ́ yan oyè tí ó kọjá ní ìlú torí pé òun náà kọjá ní ìlú báyìí wọ́n ti yànyàn ẹ̀tọ́ yàn òun parí pé gbogbo ilẹ̀ Yorùbá bọ́ọ̀lù àwọn yẹn ṣe gbọ́ báyìí àwa níra àwọn ọmọ bloggers yẹn kún wá jáde o ìjọ tó ń sọ pé kangaroo mufti wọn ò jáde o òpònú àgbàlagbà láìláka chairman community yìí náà jáde o dìdìrín chairman community yìí náà jáde o ẹranko chairman community yìí náà jáde o sọ wá yẹ kó tún lọ bẹ̀ nànẹ́bí fi sọ wá pé tọ́mọ bá ti gọ̀ ẹ bá tẹ́síṣẹ̀ lára àwọn tó bí gẹ̀rísà yẹn tẹ́síṣẹ̀ àgàn ẹ bá lára àwọn tó bí ní ànẹ́bí fi sọ wá pé ẹ farabalẹ̀ kẹ́ fẹ́ ìyàwó gidi ẹ mọ̀ ìyàwó tẹ́ fẹ́fẹ́ fa ìnàlẹ̀ àárẹ̀kọ́ torí pé ẹ̀jẹ̀ dá sars ẹ̀jẹ̀ máa tọ̀ rán tí ìyá bá ti gọ̀ àbí tí ẹ̀jẹ̀ máa tàn rán ẹ̀rọ ọmọ mi wọ́n sì lọ ní HIV àwọn ọmọ yìí ò tí máa súnmọ́ ọkùnrin kò tí máa súnmọ́ obìnrin ó sì lè ní HIV ó lè rí láwọn ẹ̀jẹ̀ àwọn òbí rẹ̀ ẹ̀yọ́ ọmọ yìí kéré ó sì lè ní ọ́sà ó lè ti ní lọ́dọ̀ àwọn òbí rẹ̀ irú ẹ̀ náà ní àgọ́ community wọn náà gbogbo látọ̀dọ̀ àwọn tó bí i láti sọ pé mọ̀nṣábà aláṣẹ yìí ní ẹ̀ bá ti dìde sókè lérí àgọ́ ṣáàbà alẹ́ yóò darúgbó lérí ẹ̀ ọkọ̀ pé chairman community ni ó kọ́ tó gbé wọn nítumọ̀ o dìdìrín ni o kọ̀mọ̀rọ̀ dá sí o fídíò bí tí ìmáàmù yẹ̀yẹ́ ìdí ń sọ pé kangaroo mufti ní rọ́bìtọ̀ yẹn yìí ó go viral àrínà àwọn bloggers yẹn àwọn bloggers tó ń sọ pé tó ń sásà pẹ̀bẹ́ yakulu náà fi bùtú ní hìn náà ara wọ́n sàyẹ̀ sí dáhùn náà sẹ́yìn rẹ̀ wọ́n ń sásà bẹ́ẹ̀ sún náà wọ́n sì fi ń gbòòrò àwọn yẹn àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ mọ̀nà àmọ́ òun mọ àfàtàn fẹ́ bá tẹ̀lé ó kọ àti logo ni wọ́n wá ń wò ọkọ̀ àti logo ni wọ́n wá ń wò
wọ́n wá ń kó sọ́wọ́ àwọn eléyìí bloggers lè sí ni wọ́n ṣe bẹ́ẹ̀ rí àfáà mi àgbà òní odidi professor alùsùnà àgbà tí ń sọ fún ọmọ tó náà ń pè rẹ̀ ní súnà pé yóò mọ̀ lẹ́yìn mo ṣe fún inú èyí ẹ ṣe bó ti ń ṣe yìí kọ́ mọ́ láti bọ̀ tán bú kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mọ́nájú sálàf tá a jọ mọ̀ ìwọ yóò sí lérí ẹ o ọ̀rọ̀ kọ́ trend ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn bloggers ló ń sọ o ọ̀n blogging ni o inú mi wá dùn pé ẹ̀yin náà ṣe fẹ́ máa sọ ṣe báwa tẹ́ ń parí orin fáwọn èèyàn láti jọ ìpè bloggers làwọn ọmọ yìí bloggers làwọn ọmọ yìí wọn jáde ìwọ dèdè ní chairman àdúgbò yẹyẹ yìí náà ò jáde àwọn agbọ́ta ní sọ wọ́n ń pariwo tí kúrò ní sọ fún wa pé inna ankara al-aswati la sawtu al-hamir mọ́ máa pariwo ànábì Dáúdù ń bọ́ mọ̀ rẹ̀ sọ̀rọ̀ pé àyẹ́ sọ̀rọ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ lélẹ́yìí tí wọ́n ń pariwo ní ànábì sọ pé inna ankara al-aswati inú ohun tí Islam tako inú ohun tí ọ̀dá ní la sawtu al-hamir ohun kẹ́tẹ́kẹ́tẹ́ èyí pariwo sọ̀rọ̀ èyí máa sún dájú ọ̀rọ̀ jàù láì ní wádìí kí ní ṣẹlẹ̀ máa sáré máa dájọ́ láì ní wádìí. ọkàn jálù ọ̀rọ̀ ni you just coming from nowhere ẹnìkan mọ́ níwọ̀n chairman ò ní bíbí ò níran ó sì ń treat topic ọgbọ́n kankan yẹ ọgbọ́n topic yìí ó sì ti à ń treat ẹ̀ ẹni tó bá ti bọ́ ọ̀rọ̀ báwọn ní dọ́là alámú bíi rẹ̀ yọ sọnù nínà ọgbọ́n topic kí ló bí ọ̀rọ̀ yìí àwọn fẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan máa sọ fún wa pé ọ̀rọ̀ márùn-ún náà ni ẹ̀yẹ́ máa sábàbòlì kalẹ̀ àmì kí ló bí irú bàbá alágẹ̀gẹ̀ tó ń sọ pé ń tọ́ bàbá ń yàn ní ààrẹ recognize kí ló bí ṣé wọ́n sọ last year wọ́n sá sọ last year tó fi wá last year tó fi present Makola last year tó fi treat ọ̀rọ̀ last year tí bàbá fi bá lọ́wọ́ wọ́n sì ń dákọ̀ ìmáàmù mi bàbá alágẹ̀gẹ̀ ò sì recognize ẹ̀ ọba ìlú sì ti yan ìmáàmù rẹ̀ ní àṣẹ ìmáàmù palace mùdírọ̀ recognize ẹ̀ kí ló wá dé tó ń sọ lónìí yí pé ẹni ọba bá mú wá ní àwọ̀ faramọ́ sábàbù rẹ̀ kẹlẹ̀ kí ló bí nítorí yẹ kí chairman community dìndìnrín yìí kọ́kọ́kọ́ wá dínú wàlìkẹ́ ìfàwọ́tù bó lọ́rọ̀ ṣe lọ bó wọ́n ṣe gbé wá ọyọ wádìí wàlìkẹ́ ìfà kí ló bí bó lọ́ ṣe wá wàlìmọ̀kàn àyèwò ni wọ́n ti sọ ààyè tí wọ́n ti recognize máa ń mú àṣẹ wọ́n jẹ́ chairman òjòkó ní last year ààyè tó ti recognize yẹn ààyè náà wọ́n tún sọ fún wa pé eléyìí wà rẹ̀ ọjọ́ tí wọ́n ti wá ṣé tòótọ́ wa kọ́ sí wọ́n náà lọ́mọ kan tó kéwú lábẹ́ rẹ tí ń dìtẹ̀ rẹ tí ń ṣàbòsí rẹ tí ń sọ̀rọ̀ rẹ láìda kó ọmọ pé lọ́mọ àparò. chairman òpònú ń bọ́ lọ wà nígbà tí bàbá tí ọmọ tó pé ẹ máa mú sọ fún wa pé ẹnìkan ò ní máa bú sọ̀hábà àfẹni tó bá rẹ̀ ní bọ́dì tó tún rẹ̀ ńlá káyì àwọn ń béèrè pé bẹ́ẹ̀ ní tòótọ́ kẹ́lìmọ́ta hakin ọ̀rọ̀ tó lọ sọ orí ìdàbí àbá àtìnà àwọn fẹ́ fi bú ẹnìkan ni níbo bàbá alágége ti bú sọ̀hábà tọba ní ẹnìkan ò ní máa bú sọ̀hábà torí pé àwọn ẹ̀mọ̀ pé was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar wal-lazina taba'uhum bi ihsan radiyallahu anhum ọlọ́run ti sọ fún wa jàwáàbù àyà yìí náà ni pé radiyallahu anhum ọlọ́run lòun yọrù sí gbogbo wọn àti àwọn sọ̀hábẹ́ ni àtàwọn ansọ́rù àtàwọn muhajirun ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́ọ̀dù tó sì sọ wípé ẹnìkan ò ní bú sọ̀hábẹ́ àfẹnutọ́ bá ti rẹ̀ ní bọ́dì àti ní làákàyè a sọ pé kẹ́lìmọ́tà hakin ọ̀rọ̀ tó ló sì sọ tó tọ́ àmọ́ orí ìdàbí àbá àtìlù wọ́n fẹ́ fi àtàkì personality ẹnìkan ní ọ̀rọ̀ bàjẹ́ ló fẹ́ lò fún torí pé ẹni tó fẹ́ lò fún yóò bú sọ̀hábẹ́ ìbò ni wọ́n pònú chairman community yìí wá kẹ́yìn jẹ́ chairman community àdúgbò kó ti rí rẹ̀ lẹ́yìn pàtàkì kó ti rí pé wọn náà ti dèèyàn àmọ́ bẹ́ẹ̀ ti mú alágbóné wọn ní àbá ti jẹ́ tí bàbá bá ti kọjá inú family house tọ́mọ bá padà jẹ́ oyè kan nínú mọ́sáàsì yẹ́ ọmọ rí rẹ̀ tóró ti túgbò ó ti tó gbé pẹ́lú àwọn bàbá tó bí lọ àwọn bàbá tó wá bí ọwá kọ́
ọ̀rọ̀ gbogbogbò àfáà gbà fún gbogbogbò ló fẹ́ sọ̀rọ̀ sí. mùdírò bàbá Alágége ọ̀sán pa kún wọn ni wọ́n yọ ìmáàmù o fún ẹ̀yin tó yẹ pé yushawihuna al-aqwal ntẹ́ bá téèyàn bá sọ wọ́n change ẹ̀ yuharrifuna al-kalima an mawadi'i ọ̀tọ̀ ní tẹ́sán wọ́n sà change ẹ̀ mọ́ yín lọ́wọ́ wọ́n dàrú máa wọ̀nyẹn lọ́wọ́. bàbá Alágége sọ pé wọ́n yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àbí ìmáàmù Ìwó àbí ìmáàmù Ẹdẹ. bàbá Alágége sọ pé wọ́n yọ ìmáàmù kan. wọn ò sì sọ pé kọ́dà bọ́bẹ́ ló ń bọ̀ wá rọ́bìtọ̀ fọwọ́ sí tó bá ló ń bọ̀ wá ní Jímọ̀ tí ń bọ̀ yìí ẹlẹ́ kó ní mọ́bà rí kò sí tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ ó sì máa wá pariwo káàkiri pé wọ́n ní fẹ́ yọ ìmáàmù. ẹ̀yàn fẹ́ gbé mi wá ẹni tí rọ́bìtọ̀ fọwọ́ sí òun náà ni ìmáàmù yìí nígbà wọn sì padà discover pé munafik èyàn yẹ̀yẹ́ lélẹ́yìí ọmọ àparò lẹ́yìn innal munafikina fi darkil asfal minan nar munafiki lélẹ́yìí mo máa yẹ̀wò ni eléyìí ń lọ ń bọ̀ ọkàn rẹ̀ ò dúró lójú kan eléyìí ò ní manhaj eléyìí ò kọ́dà ìbá gbá manhaj mazhabi Imam Maliki wọ́n dúró lójú kan ló fi di mazhabi Imam Maliki àrí mazhabi Imam Hanbali wọ́n dúró lójú kan láfi rí mazhabi Imam Hanbali àrí mazhabi Imam Shafi'i ó dúró lójú kan láfi rí mazhabi Imam Shafi'i àrí mazhabi Imam Abi Hanifa àwọn náà dúró lójú kan ní eléyìí ò dúró lójú kan. ní sọ pé a lè fẹ́ eléyìí sábẹ́ kí lẹ́sẹ̀ bàbá Alágége bí eléyìí mo sọ pé tí wọ́n náà bá nírú ẹni bẹ́ẹ̀ lọ́mọ lẹ́yìn àbí lọ́mọ kéwú ní kọ́mìnì kọ̀ dá fún chairman yìí tó bá dá fún tó kọ̀ǹtú àwọn èèyàn tó wá rí ọmọ kan tí ń ṣe báyìí tí wọ́n náà lè gbà sábẹ́. wọn ò ní wọ́n yọ ìtí rọ́bìtọ̀ wí náà ni pé àfaramọ́mọ yẹ̀yẹ́ báyìí mùnáfìkì lélẹ́yìí yóò sọ lónìí pé òun náà ni ó sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí bil ijab pé kí ni ìdá òun náà ló tó sọ padà pé bisal ó kọ̀ dá mọ́ òun náà ló sọ pé sufi ọ̀dá òun náà ló tún lọ mùlúdì ó ṣe wọn máa yá mi wala tajid lahum nasira ọkùnrin òun náà àwọn blọ́gà yẹn ti pọ̀ jù kẹ́ẹ̀pọ̀ kò tó kẹ́ẹ̀pọ̀ àwọn sọ̀hábà nẹ́bì tó ti bẹ́ẹ̀ ti jẹ́ àrólé ànẹ́bì tó tí wọ́n sì jẹ́ olùgbàfà nẹ́bì tó níjọ́ tí wọ́n ń lọ sí ogun Bádírù tí wọ́n ń ronú pé àwọn ọmọ kéré ló ń ka Ọlọ́run bá kún wọn lọ́wọ́ ní ìjọ́ tí nǹkan mi bọ́ sí wọn lẹ́mìí pé ogun Údù là ń lọ yìí àwa la wá pọ̀ tó báyìí ọlọ́jọ́ yé wọn ọjà jẹ́ mùsùlùmí ní ogun Údù látàkùn wọn rí àpá àwọn làwọn pọ̀ báyìí ẹ̀rú Ọlọ́run mọ́nù ẹ̀ ríra inú nígbà tọ́lọ̀ padà rí pé àwọn èèyàn òun ni fa anzalallahu sakinatahu ala rasuli wa ala al-mu'minin wa ayyada bi junudin lam tarawha wa azaba allazina kafaru wa zalika jazaa'ul kafirin ìgbà Ọlọ́run padà rí pé àwọn èèyàn tàn lọ́sẹ̀ wá ṣe kíni o lọ́sẹ̀ wá kún wọn lọ́wọ́ ìrẹ̀ náà ni eléyìí ẹ̀ tí pọ̀ tó láti disturb train láti disturb bàbá Alágége ló jẹ́ mọ́ sọ fún yín pé ṣé èèyàn tí ò wá nílà káyà ti mọ tọ́pìkì ọ̀rọ̀ níbo ní tí ń bọ̀ ṣé irú wọn náà gbé sọ ìwà àárín fún pé kọ́ máa tú níbo bàbá ẹgbẹ́ ẹ máa bá ń bẹ̀rù question pé níbo bàbá Alágége sọ pé ẹ yọ ìmáàmù yìí number 1 ẹlẹ́ẹ̀kejì tí bá di Jímọ̀ tí ń bọ̀ ẹ yọ kò lè rí mímbàrí number 2 ẹ lè rí ìtí wọ́n sọ ní pé ẹni tẹ́ ẹ lẹ́ sọ́pọ́tì náà ní èèyàn wa tó sì jọ ọmọ Markazi tí ń bẹ lọ́dọ̀ wa ó sì di pé bẹ̀rẹ̀ sí ṣe kiri báyìí ṣé ìwọ̀n ẹlẹ́yàn bí sẹ́ni kí wọ́n náà dá kọ́mìnì lẹ̀ àbí káwọn àfa kan dá kọ́mìnì kalẹ̀ kí wọ́n máa dìtọ̀ ògèdè pé wọ́n sàtì pé bàbá Alágége ní sọ̀rọ̀ òun sáà ní fẹ́ gbọ́ ẹ̀ ń tara yín ni ẹnìkan fọwọ́ bo ẹni tọ́lọ̀ ránṣẹ́ bóòlù sí fẹ́ ṣe ẹ̀ tí pọ̀ tó bloggers lẹ́kẹ̀dẹ̀ ẹ̀kẹ̀dẹ̀ yẹn yẹ̀yẹ́ ẹ̀kàn gbó torí àwọn wàhálà ṣe ká dàmú ìdààmú ọnú ẹ̀sìn wàhálà àwọn yẹn pọ̀ kọjá kéèyàn má ṣe ribú lára wọn wallahi allazi la yushhadu ala al-batil
lérí kan fẹ́ wó dáwọ́lá ṣe haram wàláhì yóò ṣe rí bú láàkàn fi sọ fún bàbá tó gbọ́ yìí pé máa farabalẹ̀ community rẹ̀ ṣe community Ògbómọ̀ṣọ́ èkejì lájọ́ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ kí ni orí ṣe ń bẹ́ẹ̀ sọ ti yé bá nì lójú sọ fún kékeré má sọ̀rọ̀ ògùn púpọ̀ jù ọ̀rọ̀ tẹ́ bá sọ ma qalla wa dalla khairu mimma kasura wa dalla kò sí lójú kọ́ sọ̀rọ̀ tó ẹni tí onígbà tí ẹ àgọ́ wà àwọn dèdèrìn wà àwọn òpònú wà Kùránì sì sọ fún wa pé gbogbo èèyàn náà kọ́ ní ọgbà Islam torí pé kí láǹfààní ká torí rẹ̀ fi dáná lẹ́ẹ̀mọ̀ wọn gbọ́n tó man yahdihillahu fahuwal muhtadi ẹni tó bá mọ̀nà Ọlọ́run ló fi mọ̀nà wa man yudlil fala hadiya lahu ẹni tó bá sì sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà nígbà padà yá Ọlọ́run padà sọ fún apá wà nẹ́bí ṣe fẹ̀rẹ̀ innaka la tahdi man ahbabta ayẹ́rì dídìrín nínú àwọn ọmọ kéèkéhùn fún ọ̀lọ́lé kéhùn wọ́n kàn gbọ́rọ̀ kan wọ́n gbé wá fún kí ilẹ̀ wa kọ̀ làwọn sì máa pariwo ẹ̀ káàkiri bàbá Alágége ti rí nù mo dúpẹ́ pọ́lọ́n fi wá mọ̀nà torí kò à ń sọ fún wa pé ẹni tọ́lọ́run bá fún ní mọ́lẹ̀ wọ́n máa lẹ́ fún mi nà rẹ̀ ẹni tọ́lọ́run bá ti fún ní mọ́lẹ̀ ipe kó rí mọ́lẹ̀ kó rí bí Ọlọ́run bá wà kó rí bí òótọ́ wà wàláhì kò ní rí mọ́lẹ̀ yóò mọ̀ sọ pé ẹni ń dà nǹkan rú náà ni níjọ́ bá sì da ẹni ò ní bẹ̀rù ẹrọ̀fọ̀ tí ó ta sí ẹni ò ní ṣe kíni kò ní bẹ̀rù ẹrọ̀fọ̀ tí ó ta sí bàbá chairman dèdèrìn chairman òpònú chairman ẹranko chairman tí ò ní bíbí bàbá Alágége láwọn yọ̀ọ́ bàbá Alágége ò sì sọ pé kọ́mọ̀ kìjímọ̀ tẹ́ ń bọ̀ dèdèrìn chairman kama takunu yuwalla alaykum àbí kayfa ma takunu yuwalla alaykum gbígbà tẹ́ pé àdúgbò òun ni orí bákan bákan lọ́nà fi yẹ̀yẹ́ tí wọn Allahumma la tusallit alayna bi zunubina man la yarhamna ẹni tí ó jẹ́ wọn máa sọ̀rọ̀ sí wa tó máa fún wọn bá lọ́rọ̀ ní community wa ládùúgbò wa ẹni tí ó bí sábàbí rẹ̀ ọlọ́mọ tì sí wa dèdèrìn ní eléyìí ìdẹ̀rìn community ni àgọ́ chairman ni akí gbogbo ẹ̀ community bẹ̀ ẹ kú farada dèdèrìn lẹ fi yan chairman òpònú lẹ fi yan chairman ẹranko lẹ fi yan chairman ẹ tí ò ní bíbí lẹ fi yan chairman akí Ọlọ́run ní dààmú yín Ọlọ́run ní dààmú àwa náà Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ bàbá Alágége ọ̀nà ọ̀yọ́ àwa náà ò sọ pé ẹni yìí gígọ̀ tó gbọ́ a sọ pé ó gbọ́ láti ilẹ̀ kò wádìí ọ̀rọ̀ ló já mọ̀ pé àgọ̀ ní sọ̀rọ̀ ẹranko ní sọ̀rọ̀ dẹ̀dẹ̀ ní sọ̀rọ̀ Ọlọ́run mọ́jọ bá kọ́mọ fi cross road bẹ́ẹ̀ o àbí kọ́mọ bá wọ 2026 bẹ́ẹ̀ o kọ́mọ bá wọ 2026 bẹ́ẹ̀ lákàyè dèdèrè tó ń lóbọ̀ látàná ó fi bí àwọn ọmọ rẹ̀ ó fi ń tọ́ àwọn ọmọ àwọn pé bàbá ti ń nàlà àwọn ọmọ rẹ̀ ó rí èèyàn lẹ́kọ̀ọ́ bí èèyàn ti dá sọ̀rọ̀ ni kò lẹ́kọ̀ọ́ dá sọ̀rọ̀ lè ájìlẹ̀ haza lè mísìlẹ̀ haza yazubul qalbu min kamadi nínú èèyàn máa fi bàjẹ́ èèyàn sì gọ̀ báyìí kó dèdèrè tó náà ti níyàwó ní tó ti bímọ kọ́ máa ń bu ẹjọ́ ọ̀rọ̀ lè mísìlẹ̀ haza yazubul qalbu min kamadi lọ́kàn máa fi bàjẹ́ pé wọlé máa ò tù kí ni yìí kó ṣe wá lóhun kọ́dà kọ́ dákẹ́ bí ọ̀yàyà bí ẹni tó ti kú khairu lil fata ọ̀dà fún dúró eléyìí lọ min aishi bahima kọ́mọ gbé ayé ẹranko lọkùnrin ń gbé kọmọ̀rọ̀ dá sí kò béèrè di hatred ló fi sọ̀rọ̀ kọ́ wá mọ̀ pé hatred lè mú un ṣe rí bú wa man lam yaj'alillahu lahu nuran ẹni Ọlọ́run bá ti fún ní mọ́lẹ̀ fama lahu min nur ó fẹ́ mọ bínú dáwọ́lá Sheikh Adam lára bàbá Alágége ó ṣe rí bú lára ẹ̀ ó kà parí máa yé lára rẹ̀ ẹ̀yin mùnáfìkì ṣé ti wá rí gbogbo àwọn tó jáde níjọ́ kìíní àwọn tó jáde ní gbogbo around the year 2021 22 wọ́n ti tẹnu gbóbi ọ̀wọ̀ àbí wọ́n tẹnu gbóbi ọ̀wọ̀ agbúrò wọn mọ́ àwọn mí náà tún jáde bọ́ tí mo rí likulli nabi wa kazalika ja'alna likulli nabi aduwwan minal mujrimin bí àwọn eléré ibú tí máa dìde tako ẹni Ọlọ́run bá rán nù ẹni Ọlọ́run bá wá rán ẹ mọ̀ wá bá yọ̀ mọ̀ bá gbogbo gbà mú àwọn tọ̀hún yọ̀ kàn máa ṣe rí ibú gbogbo àwọn mọ́tò kéèké wọ́n mọ̀ jáàmù mọ́ tréènì lẹ́nu wọ́n mọ̀ jáàmù tréèlà lẹ́nu àwọn náà mọ̀ ṣe rí ibú ìwọ náà tún fẹ́ bọ́ta pẹ̀lú àgọ́nu ẹnu rí ò ní pẹ́ gbóbi ọ̀wọ̀ ọlọ́mọdé alápadà sí wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.